Ọ́ mo kí wa pé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka Ọmọ Gíẹ̀sí, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Ọmọ Gíẹ̀sí TV, níbi tá a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́. Àṣírí tí mo mú wálé ní à ń pè ní àṣírí àwúre ńlá. Àwúre ńlá ni ẹ̀yin tí ẹ bá ní àwọn tá a jọ wà lójú ọ̀nà, torí pé wọ́n ní ọgbọ́n ẹnìkan ò tó, ìmọ̀ràn ẹnìkan ò sì jọ bọ̀rọ̀. Ká fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ fi mọ́. Ṣé rí, tá bá ní àwọn ọmọ tó jẹ́ kínní tí wọ́n à ní kílíẹ̀ǹtì lọ́wọ́, oníṣẹ́ ọwọ́ tí ò ní kílíẹ̀ǹtì lọ́wọ́, ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tó dáa púpọ̀ ni. Àwọn tí ó mú wá, àwọn tí wọ́n máa fún yín lówó ni, àwọn tí wọ́n máa ṣe dáadáa sí yín ní ó mú wá. Tá bá ń lo àṣírí tó dáa ni. Mo rántí ní Ọlọ́run ràn wá lọ́wọ́. Àṣírí tó dáa ni. Irú iṣẹ́ yòówù kó gbé lọ́wọ́, ó dáa kó fi gbìyànjú kún o. Mo máa ń sọ ní gbogbo ìgbà lórí ọ̀rọ̀ mi, ló máa ń jẹ́ kí ọ̀rọ̀ mi pọ̀, látàrí wípé ìsítí òun ló jẹ́ fúnra wa. Tí ẹni tí onígbìyànjú àtẹni tí ò jẹ́ onígbìyànjú, tí wọ́n bá jọ rí ìjákulẹ̀ tẹnìkan ó ju tẹnìkan lọ o. Bẹ́ẹ̀ ni, ìjákulẹ̀ ẹnìkan yóò ju ti tẹnìkan lọ. Bó ti lè wù kó há gágá tó, wọ́n lọ́nà ní dídí kádìyẹ mọ̀ débi àbá ẹ̀. Wàláì, kò sí a sì mọ̀ rí títí wá ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀nà ò ní dí mọ́ wa o. Ẹ jẹ́ ká gbìyànjú àṣírí. Tá bá jẹ́ ẹni tó ń dálejò lóhùn gan, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Tá bá jẹ́ wòlíì, ẹ jẹ́ á gbìyànjú ẹ̀. Tá bá jẹ́ àfáà, ẹ jẹ́ á gbìyànjú ẹ̀. Tá bá jóníṣẹ́ ọwọ́, ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tó dáa púpọ̀ ni. Kò sí bí ó ṣe dídí tó. Tó bá jóbìnrin ló mú wá fún ọ, ìwọ ti lè bá àṣírí ìpàdé kó má fojú kó wò pé àṣírí irú eléyìí nǹkan. Èmi sọ fún ọ, mo fọwọ́ sọ̀yà rẹ̀ fún ọ pé àṣírí tó ṣe tó bá ń bẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni, tó ṣe tó bá ń bẹ̀ ni. Ẹ jẹ́ kí n parọ́ kékeré kan. Ẹni tó bá ń kọrin, tí ó ń gbìyànjú ṣùgbọ́n tí ò tí ì yọ, ẹ jẹ́ ó gbìyànjú ẹ̀ kó lówó. Ẹ jẹ́ ó gbìyànjú ẹ̀ kó lówó. Ó nídìí tí mo fi sọ. Ẹ jẹ́ ó gbìyànjú ẹ̀ kó lówó. Àṣírí tó dáa púpọ̀ ni. Kí lẹ bá mi wá níbi àṣírí yìí? Ẹ bá ń wá orí ewúrẹ́. Orí ewúrẹ́ tán fi bọ Ifá, òun lẹ bá mi wá. Orí ewúrẹ́ tán fi bọ Ifá, òun lẹ bá mi wá. Ẹ bá mi wá gbúre pupa. Gbúre pupa ẹ bá mi wá, àti èso ẹ̀ ní o. Gbúre pupa tó ní èso ẹ bá mi wá. Ẹ bá mi wá orí ẹṣin díẹ̀. Orí ẹṣin, egun orí ẹṣin tó fẹ̀ díẹ̀, so ẹ bá mi wá. Ẹ̀rù alámọ̀ àtòdìdí atare kan. Ẹ jẹ́ á jòpọ̀. Tá bá ti jòpọ̀, ẹ jẹ́ á tẹ̀ ní ìrẹtẹ̀ méjì sínú ọpọ́n Ifá. Ẹ jẹ́ á wá pe gbólóhùn ẹ̀ sí. Ẹ jẹ́ á pe gbólóhùn ẹ̀ sí. A máa ń fi àṣírí, a máa ń fi fọ́ ọkọ̀ mu ni. A máa ń fi fọ́ ẹ̀kọ́ mu ni. Mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ló ti pàdé ẹ̀. Ṣé rí, mo máa ń sọ kíní kan, kò dìgbà tẹ́ bá tó lo gbá tẹ́ tó lo àwo. Wàláì, kò dìgbà tẹ́ bá tó lo gbá tẹ́ tó lọ mú nǹkan èèwọ̀ láti fi ṣiṣẹ́ kó tó dá yín lóhùn. Rárá o. Wàláì, kò rí bẹ́ẹ̀. Kò dìgbà tẹ́ bá tó lo gbórú nǹkan bẹ́ẹ̀ yẹn. Bó ṣe rọra mọ́ tí ò ju nǹkan mẹ́rin lọ yìí, ẹ jẹ́ ká lówó. Iṣẹ́ tí ìdánilójú wà lórí ẹ̀ ni. Mo ti ṣe fún yàn dáadáa, tí mo sì ti gbé sí ayọ̀ lórí ẹ̀ tó pọ̀ gan. Ọlọ́run ó ṣàánú fún wa. Tá bá ti tẹ Ifá rẹ̀ tẹ̀ méjì tán, a wá máa pe gbólóhùn rẹ̀. A ní atarírí, òru ọ̀dẹ ilé ọlọ́fin. Tí wọ́n bá ta tiwọn sínú igbó, eré ńláńlá ni wọ́n fi ń pajẹ. Atàìrí òru ọ̀dẹ ẹ̀jà. Tí wọ́n bá ta tiwọn sínú ọ̀dàn, odidi ẹfọ̀n ńlá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni wọ́n fi ń pajẹ. Atamọ́tàsé, ọdẹ ni bàbá mi Àgbọnnìrègún. Tó bá ta fá sáàrin ìlú, odidi ewúrẹ́ ńlá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni
ni wọ́n fi ń pajẹ. Atakìjì túpẹ̀ lọ́dẹ àwọn ìyá mi òṣòròǹgà tí wọ́n bá ta tí wọ́n sáàrin ìlú, odidi ẹni ńlá ni wọ́n fi ń pajẹ. Ẹ̀yin ìyá mi òṣòròǹgà, ẹ yíra padà kí ẹ wá pa owó aráyé pọ̀ mọ́ tèmi, ẹ yíra padà. Orí kúnkún kérègbè ní fi wọlé onílé. Mo mọṣẹ́, mo mọ̀ ọ́n ṣe, mi ò mọ̀ ọ́n ṣe, mo mọṣẹ́, ìyìn mọṣẹ́, kí àwọn ẹni ńláńlá kan á máa fi orí kúnkún kan á máa fi kó owó ńláńlá wá fún mi. Òṣòròǹgà, ẹ yíra padà kẹ wá pọ̀wó olówó pọ̀ mọ́ tèmi. Ẹ la ẹ̀rù lóní kí wọ́n ru lórí kí n rúlà lórí ìdíje pé màá lówó, màá lálùyọ láyé yìí, kí n lálùyọ. Ẹnu rere là á fi pe gbúre. Òṣòròǹgà, ẹ yíra padà. Bí gbólóhùn àṣírí ìbò ṣe lọ nìyẹn. Ẹ jẹ́ ká máa fi fọ́kọ mu. Àṣírí tó dáa ni o. Àṣírí tó dáa, tó dáa, tó dáa, tí àwọn bàbá tí wọ́n ti lò kọjá, tí sì ń jẹ́ dọ̀la, tí ń jẹ́ dọ̀la, ó ní o. Ẹ jẹ́ á gbìyànjú àṣírí tó dáa ni. Ẹ jẹ́ ká dì mẹ́rù. Ẹ jẹ́ á dì mẹ́rù. Ó dáa púpọ̀. Ó ní ìgbọ́kànlé. Bó ṣe rọra rí kékeré tí ò jù bá ń lọ. Tàbá wò dára rí pólísì nǹkan bíi 4 péré ló wà ń bẹ̀. Ṣùgbọ́n ó rìn o. Ọ̀pọ̀lọpọ̀ ó máa fojú kínní wò. Tó o bá ń gbìyànjú tí ò bá tí ì yọ, ìyẹn ò sọ pé gbìyànjú ò ṣe o. Mo fẹ́ kó kọ́kọ́ mọ̀ yẹn dájú. Ìyẹn ò sọ wípé ìgbìyànjú ò ṣe. Jẹ́ onígbìyànjú. Mo máa ń sọ kínní kan pé ìyàwó 3 lọ́lọ́run fẹ́. Ó fẹ́ àjò, ó fẹ́ àtúnrí, ó sì fẹ́ àṣejù. Nígbà tó yá, Ọlọ́run kọ àṣejù. À ń bẹ Ọlọ́run pé kó má kàtúnrí ni. Ṣùgbọ́n àjò, Ọlọ́run lòun ò fìgbà kankan kọ̀. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run lòun ò fìgbà kankan kọ̀. Ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tí mo fi sílẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ á gbìyànjú á rí pé àṣírí tó jẹ́ ká wá rọra wá ìmùlẹ̀ kan. Mo máa ń sọ ìmùlẹ̀ ó jẹ́ nǹkan tó máa ń wà lára tí iṣẹ́ máa ń bá lára. Ẹ má jẹ́ àgbàgbé àwọn kankan wà tó yẹ ká máa kó pọ̀ nínú ìrìn àjò wa. Àtúndè, wègúnwèpè nǹkan ara ìrìn àjò onígbìyànjú ni tó yẹ kó máa wà lọ́wọ́ àrọ́wọ́tó ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé. Mo fi àtúndè kan sílẹ̀. Omi àgbọn ìlàjì kínní, ìlàjì 5 litres. Omi àgbọn ìlàjì 5 litres. Egbò akọ ọ̀bẹ́pẹ, egbò ìyálóde pupa àti funfun, egbò kí lorúkọ ẹ̀, ká máa kì í ní àgbo. A wà tú ọtí sí torí kó má bàa bàjẹ́. A tú ọtí sí papọ̀. Tá a bá jí láàárọ̀, a máa ń ta sómi ìwẹ̀, a sì máa ń mú. Àtúndè tó ṣiṣẹ́ ni egbò túndè náà wà ń bẹ̀. Ó ṣiṣẹ́ gan. À ń tà kẹ́ẹ̀gì kan ẹ̀ 80,000 là ń tà. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀, ọṣẹ náà wà. Àwọn kéékèèké tẹ́ ẹ bá mọ̀ ẹ ṣe kó wà nínú ilé. Ẹ máa lò ó. Tẹ́ ẹ bá ń lo gbogbo àwọn nǹkan yìí, iṣẹ́ tí mo fi sílẹ̀ nísìnyí, ẹ gbìyànjú ẹ̀. Mo rẹ́ni tí ò lo iṣẹ́ rí láyé, kò lo iṣẹ́ rí láyé. Ṣé ẹ gbọ́? Kò lo iṣẹ́ rí láyé. Ó kàn ní òun rí pọ́n máa ń gbìyànjú, náà fẹ́ gbìyànjú iṣẹ́ yìí. Mo bá ní iṣẹ́ yìí kìnìkan ló bá dẹ̀ ṣe. Kò lè fi ìgbìyànjú ṣeré. A sì rẹ́ni tó ti gbìyànjú oríṣiríṣi nǹkan tí ò bójúmu fún. Ṣàwárí ara ẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́. 080 61 40 8254 090 72 79 33 48. Àwọn àṣírí tó ṣe gbọ́kànlé ẹ bá pàdé lórí ìkànnì wa.